Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Aremu Olúṣẹ́gun Òkìkíọlá Ọbásanjọ́ ó mà ti sọ̀rọ̀ lórí awuyewuye ìròyìn ikú ẹ̀ tí wọ́n ń gbé kiri. Bẹ́ẹ̀ ni bàbá náà ó tún tú àṣírí ńlá nípa gómìnà Adémọ́lá Adélékè, pàápàá ijó tí gómìnà máa ń jó ní gbogbo ìgbà. Lọ́jọ́ Ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà náà, èyí tí í ṣe ọjọ́ 26 oṣù kọkànlá the 26th of November 2024, ẹni ẹbọrọ òwú gẹ́gẹ́ bá ṣe máa ń pe Ọbásanjọ́ ló máa sọ̀rọ̀ yìí ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló fẹ́ ṣe ayẹyẹ ọdún méjì tó ti wà nípò gómìnà, tó sì fẹ́ ṣí àwọn àkànṣe iṣẹ́ kan tó ti ṣe lójú. Èyí ló jẹ́ kó pe Ọbásanjọ́ gẹ́gẹ́ bí àlejò pàtàkì láti wá bá ṣí àwọn iṣẹ́ tó ṣe, pàápàá iṣẹ́ ojú ọ̀nà kìlómítà 2 àtólé ìyẹn 2.7 kìlómítà láti agbègbè Old Garage sí Lamẹ́kò Road ìyẹn ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ibẹ̀ ni Ọbásanjọ́ wà láti wá ṣe aṣọ lójú ojú ọ̀nà náà. Lẹ́yìn tí Ọbásanjọ́ tó ti ṣe aṣọ lójú ojú ọ̀nà náà tó kéde ẹ̀ wípé àwọn èèyàn lè ti máa lò ó, tí wọ́n sì sọ orúkọ ojú ọ̀nà náà ní orúkọ aṣíwájú ìlú Òṣogbo tó jáde láyé, ìyẹn olóògbé Badmus tó ṣẹ̀ṣẹ̀ jáde láyé ní oṣù bíi 2 sẹ́yìn. Ẹni Ọbásanjọ́ máa bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀. Ọbásanjọ́ ní ọ̀rẹ́ òun kan tó súnmọ́ òun púpọ̀ ló jí pé òun lọ́rin àìpẹ́ yìí ní àdájí. Ó ní kóun sáré lọ wo orí ẹ̀rọ ayélujára kóun wo nǹkan tí wọ́n ń gbé kiri. Ó ní Ọbásanjọ́ nígbà tóun lọ wo orí ẹ̀rọ ayélujára ńṣe lòun rí ìròyìn káàkiri pé òun ti kú o, àti wípé irin ti wó, Ọbásanjọ́ náà ti jáde láyé. Ọbásanjọ́ ní ṣe ni ìròyìn náà ló ṣe òun ní kàyéfì, tóun wá bẹ̀rẹ̀ sí ní máa wò pé ìgbà wo lòun kú tó fi ń gbéròyìn ikú òun kiri. Ọbásanjọ́ ní lẹ́sẹ̀kẹsẹ̀ lòun bẹ̀rẹ̀ sí ní máa pe àwọn ẹbí, ará àti ọ̀rẹ́ tó súnmọ́ òun tó jẹ́ pé àwọn náà yóò tètè rí ìròyìn náà láti jẹ́ ká mọ̀ pé òun wà láyé, òun wà láàyè, òun sì wà ní àlàáfíà. Wọ́n bá pa ìròyìn bẹ́ẹ̀ pàdé ká má ṣe kà á kún, nítorí pé ìròyìn ẹlẹ́jẹ̀, ìròyìn tí kò ní àlàáfíà ni. Yàtọ̀ sí eléyìí, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ mà tún sọ̀rọ̀ nípa ìjọba gómìnà Adémọ́lá Adélékè àti ijó tí ọkùnrin náà máa ń jó. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní Adélékè ó ti gbìyànjú gidi, ó sì ti ṣiṣẹ́ dáadáa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó lára àwọn iṣẹ́ tó ń ṣe, ó ń fọhùn dáadáa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àti pé ara iṣẹ́ náà ó ní òun náà wá ṣe aṣọ lójú ẹ̀. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní nígbà tí gómìnà Adémọ́lá Adélékè tí ó di gómìnà tó sì jẹ́ ẹni tí ó máa ń jó káàkiri, ó ní ara nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń sọ ó ní pé ẹni tó ń jó kiri báyìí kò lè rí iṣẹ́ nǹkan ṣe, àti pé ijó ni yóò máa jó. Ọbásanjọ́ ní Adélékè ó ti fi yé àwọn èèyàn báyìí pé kì í ṣe ijó nìkan lòún gbọ̀n jó, bóun ṣe máa jójó dáadáa náà lòún mọ ìjọba ṣe, tó sì ní kó tẹ̀síwájú nínú iṣẹ́ rere tó ń ṣe, nítorí pé òun rí pé ó ń ṣe dáadáa, àti pé kó má ṣe wo ohun táwọn ẹni tó ti ṣèjọba síwájú ẹ̀ ń ṣe tàbí tán sọ, láti má ṣe káàárẹ̀ nínú láti máa ṣe dáadáa fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun.